bá sùn kó jí o ẹni bá sùn kó jí o kó jí o ó wá gbóhùn Alárìíkẹ́ ọmọ Gbémisọ́lá ọmọ Àrẹ̀sà ọmọ Àrẹ̀sà ọmọ Akínyẹmí tẹ̀rí yẹn lọ́mọ Àrẹ̀sà Àríkẹ́ wọn ní bọ́dún bá dé ọlọ́dún mọ́mọ́dún rẹ̀ lọ́dún ni torí bọ́dún bá dé pèrègùn àmàwọ̀ tutù wọ̀ wáyé ọdún òwò anídẹ́kámọ́sẹ̀ rámọ́bì lórí àtẹ ọmọ wọn nìbàdàn mẹ́sì ọkọ̀ ọdún ìyá Ọlájùmọ̀kẹ́ ọdún òní oníjópin ọdún fún ọláṣẹ ọlọ́run ọba ọmọ Akínyẹmí mọ̀ ń jó mọ̀ yọ̀ tọ́rọ́dún níbọ̀ láyé ọ̀pọ̀lẹ́jọ́ sọdún tó kọjá tí wọn ò sí mọ́ ìyá oyin kọ́sọ́ làwọn ò fi yọ̀ wọ́n mo fi ń gbórúkọ Elédùmarè ga lára rẹ ni kórìjọ pẹ́láyé kórì mọ́jọ ọmọ sàárì ọmọlẹ́bẹ̀ tí mo bẹ̀ Elédùmarè ó ta ọlọ́rẹ̀ ọdún kò ní jó de ẹni ẹ̀yẹ láwùjọ Mùjídàtì ọmọ wọn ní rẹ̀ sàṣọ onírúmọ́ ní ìsọ́lé àwọn bàbá rẹ ní ilé ọmọ rẹ̀ sàjèjì ojú ti là lọ parí ọlá ọmọọba dódó kórè ẹ̀kọ́rọ̀ ìwọ lọmọọba tí ń jẹpo ọmọọba tí ń joyin ọmọọba tí ń gbọ́ bàálù gẹ́gẹ́gẹ́ Àrẹ̀sà ọba òpé méjì láàlọ́rí ẹrú wọn ò gbọ́dọ̀ jọba nílé àwọn bàbá tó bí ọlọ́mọ Àríkẹ́ bẹ́ẹ̀ ni Ìwọ̀fà wọn ò gbọ́dọ̀ joyè láàlọ́ Ìwọ̀fà kan ò jẹ́ lárí bí Ìwọ̀fà bá jẹ́ lá nílé rẹ̀ ṣáádú ta ni ojú ẹrù ọba délé ọba parí ọlá ọba tí ń gbọ́ bàálù ọmọ alákòókò mẹ́ta etí òkun arèrègọ́sẹ̀ ẹyọ ọ̀sà ọ̀tàtà ẹ̀yà àgbèrí ogbẹ̀sìgbẹ̀sì ó kú sórí isi Gbémisọ́lá ọmọ Akínyẹmí ilé ọmọ ọlọ́pẹ́ mẹ́tàdínlógún ọmọ fèníṣẹ́pọ̀ wọn fèníṣẹ́pọ̀ ní bára rẹ̀ sá nínú wọlé òbẹ̀pọ̀ ní yọmọdé rárá àwọn bàbá rẹ̀ kúndùn oyè títí wọ́n jẹ tán àbúrò oúnjẹ wọ́n jẹ dúdú wọ́n tún jẹ pupa ọmọ bẹ́wúrẹ́ bá kú àfẹ́wúrẹ́ jiyàn ọmọ bágùtàn bọ̀lọ́jọ́ bá kú afágùtàn jọta bí màálù bá kú ní rẹ̀ ṣáádú mẹ́bí wo rẹ̀ ẹlẹ́tú sórí ifá nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìbàdàn àjẹgbínyẹ karùn ọmọ Adésọlá ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹgbínyọ Ìbàdàn ìbánisọ̀rẹ́ àìránnisógun ìjàgbó ohun làrùn Ìbàdàn Gbémisọ́lá ọmọ Akínyẹmí okú ọdún àṣeyí sàmọ́dún láṣẹ Elédùmarè ọba bí wọ́n máa ń bí ọpẹ́ ta ní pẹ̀sà sí ọ létí mọ̀ ọ́ pé mi Àríkẹ́ Chanta ni èmi lọ́mọ olówó odùrú ọmọ àsunkún gbadé òwú ló kọ́kọ́ gbadé o bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè tán.